fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable àti ṣé ìyàwó ẹ̀ ní kí n pè é àbí girlfriend ẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọn ọ̀dọ́. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable àti ṣé ìyàwó ẹ̀ ní kí n pè é àbí girlfriend ẹ̀. Ọ̀rọ̀ yìí ti ń jà ràìnràìn lórí íńtánẹ́ẹ̀tì ó tó bí ọjọ́ mélòó kan. Ẹ̀rí mi ò dẹ̀ kí n sọ sírò nǹkan báyìí torí àkọ́kọ́ personal life àwọn èèyàn ni wọ́n ní right. Èyí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lágbàáyé ó ju gbogbo kéèyàn máa sọ sírò nǹkan báyìí lọ torí ojoojúmọ́ ni ìgbéyàwó àbí relationship ní k-leg, ṣé gbogbo ẹ̀ la wá fẹ́ máa sọ sí. But ìyàwó ló fi jẹ́ pé a ti tó bí almost ọ̀sẹ̀ kan báyìí sìn. But mo decide láti sọ̀rọ̀ lé lórí lénìí nítorí mo rí àwọn a lot of video clips tí àwọn èèyàn ṣe. Nǹkan táwọn èèyàn wá ṣe àgọ́gọ́ ló wá ń pa mí lẹ́rìn tí mo rò pé ọ̀rọ̀ Portable àti olórí mi ò mọ orúkọ ẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbé tí àwọn yẹn sẹ́gbẹ̀ẹ́. Gbogbo àwọn èèyàn tó wá ń jáde tó ní kálukú ń sọ èròǹgbà wọn lé lórí. Mo wò báyìí pérése àwọn èèyàn pérése báyìí ló jẹ́ pé wọ́n sọ̀rọ̀ téèyàn lè rí ẹ̀kọ́ kan ńbẹ̀. Tó dẹ̀ jẹ́ pé ní gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó jáde tí wọ́n sọ̀rọ̀, àwọn náà ń sọ̀rọ̀ látara pé àwọn náà fẹ́ gbà àwọn èèyàn ní ọ̀rọ̀ yànjú. So ẹ wá rí inú nǹkan ọ̀rọ̀ yànjú tí àwọn èèyàn tó pọ̀ wọ́n fẹ́ gbàyàn, èébú, èpè, àjọ wọn attack gender kínní làjọ ń ṣe. Obìnrin mi á attack àwọn ọkùnrin máa attack àwọn obìnrin. Àwa ń bẹ̀rẹ̀ sí ń búra wa mọ́ àrò pa as a nation. Tí nǹkan báyìí bá ṣẹlẹ̀, response àwọn èèyàn ó show bí thinking faculty wa bó ṣe rí. Àtọwọ́ ọ̀dọ́nù wa àtàgbàlagbà, àwọn tó wá jẹ́ bí àgbàlagbà nù àti ẹ̀ ló máa ń jẹ́ ohun ìbànújẹ́ ọkàn tí bá rí response táwọn èèyàn máa ń give pé tí ó bá ń sọ̀rọ̀ social media tó jáde tó jẹ́ ká rí bí àwọn èèyàn ṣe lè sọ̀rọ̀. Àwọn tí àwọn ọ̀dọ́ máa sọ pé wọ́n fẹ́ kó ẹjọ́ lọ bá lélẹ̀. Nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí àwọn èèyàn méjì tó jẹ́ pé any solution gbọ́dọ̀ jẹ́ pé a máa bá igun ọ̀tún wí, a dẹ̀ máa bá igun òsì wí, a dẹ̀ gba àwọn èèyàn níyànjú. It's as simple as that. Tàbá wá di pé à ń búra wa, à ń treat personality oníkálukú, à ń treat gender, a dẹ̀ sọ pé a fẹ́ mú kí ló ń pè ìmọ̀ràn jáde. Èyí ò dáa. Ọ̀rọ̀ social media yìí ó dàbí ohun tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ ní wípé ìgbà tí owó dé orí social media ni most gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí, àbí ìgbà tí social media tèmi dé náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń lo computer. A lot of people mọ̀ bí computer and social media, internet as a whole bó ṣe rí àbí bó ṣe ń ṣiṣẹ́. Àfọ̀wọ́n tó jẹ́ pé bí àwọn alákọ̀wé tó ti ń ṣiṣẹ́ ní bank láti bí 80s 90s tó yẹ pé wọ́n familiarize pẹ̀lú ẹ̀. As far back as 2004 mo ti graduate mo ti lọ computer school, so mi lè ṣe join láti máa lo social media sin, but I've been on internet and kìíní I know how it works. Ó dàbí àwọn gbogbo àwọn internet social media kìíní kò ń ṣe ìsínléṣẹ̀ jáde nígbà MySpace. Àwọn internet àwọn kìíní social media kìíní tá máa fi ń connect kó tó di pé Facebook jáde ní ṣe 2005. Gbogbo àwọn kìíní ó dàbí bí ẹni tó ń lo BTC, àwọn Bitcoin sìn. Ìgbà kan ní LR jáde, Liberty Reserve. PM náà sì wọ́n ti close, Perfect Money.
bí ti sìn wá àwọn kìíní máa ń lọ bẹ́ẹ̀ náà ní social media there will be a time tí ọ máa lọ kò not gbogbo nǹkan tó bá ti ní bẹ̀rẹ̀ ló máa ń lópin ẹ̀ẹ́dẹ̀ rí pé mi máa ń sọ kìíní ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé ẹ jẹ́ ká máa ní àkíyèsí gbogbo nǹkan tá a bá sọ kalẹ̀ kò ní ṣe erase mọ́ àwọn òyìnbó tó dá kìíní ilẹ̀ ọkọ̀ọ̀kan ń wò àwọn data yẹn wọ́n store láti lè jẹ́ ká bí ìran oníkálukú ṣe rí bá ṣe unite sí bí ẹni wá ṣe kò sí ìyẹn fún àwọn tí in terms of pé wọ́n fẹ́ check ìran. And when it comes to family a ní láti máa understand pé kéèyàn tó jáde kó sọ láti sọ̀rọ̀ èèyàn láti consider family téèyàn ti jáde tí mo rí pé lé àná ní ilé ìmọ̀ láwùjọ wa a kò máa ń jáde sọ̀rọ̀ we don't care àwọn video clips mi àwọn èèyàn ti pè mí tí nígbà tí mò ń ṣe àwọn video clip ẹ̀ tí mi ò ná ìdí àpò lè ever dé rọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àbí tí àwọn èèyàn tí mo ti rí response àwọn èèyàn so nǹkan tá à ń ṣe lénìí ẹ wo TikTok fún àpẹẹrẹ ẹni tó jẹ́ a prominent person àbí ẹni tó jẹ́ pé ẹni tó jáde láti family tó wà òkè tó kàwé tó ṣe àkọ́dà ẹni tí ó kàwé ijó yìí ni all in the name pé àlè wá para wa ijó yìí ni irú ẹni iná wa di lọ́la ń sọ òun náà fẹ́ gbà àwọn èèyàn mọ̀ràn gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ìbálòpọ̀ nǹkan tó bá dùn lọ́la sọ òun náà máa jáde pé àwọn fẹ́ gbà àwọn èèyàn nímọ̀ràn no now ẹ jẹ́ ká máa ro at least background tá ti jáde a lè ní better society tá a bá consider àṣà àti ṣe àti family kò sí akọ̀yìn joke around ni tá a bá ti máa consider àwọn bàbá wa láyé àtijọ́ àbí even àwọn bàbá wa wọ́n máa ń sọ pé kéèyàn rántí ọmọ ní téèyàn ṣe àṣà àti ṣe count and kéèyàn dẹ̀ máa rántí family tó ní kálukú ti jáde bó tilẹ̀ ń kó mọ kò sẹ́ni tí kò ní nẹ́ni tó wà responsible a prominent person tí èmi ò bá jẹ́ olówó that doesn't mean pé mi ò ní nẹ́ni tó náwó nu family mi torí èèyàn kan kọ́ ló máa ń dájẹ́ surname àwọn igi tó máa jẹ́ pọ̀ so téèyàn bá jẹ́ àdòǹkẹ́ kéèyàn máa rántí pé kò ń ṣe gbogbo family ló máa jẹ́ àdòǹkẹ́ nǹkan téèyàn bá dẹ̀ sọ dáadáa téèyàn bá ṣe ní most times ní àwọn èèyàn kì í fẹ́ sọ̀rọ̀ lé lórí but aburú téèyàn bá gbé bá mọ̀lẹ́bí àbí àwùjọ ó máa capitalize lé lórí ó wà stigmatize àwọn èèyàn máa fi bú ìdílé yẹn so that about the porn in the name of social media àbí ọmọ táyé bá bí láyé ń kùn ẹ jẹ́ ká máa consider àwọn tó jẹ́ nínú ìdílé tó ń forí wọn pamọ́ tó ń preserve orúkọ wọn èyí fún gbogbo èèyàn tó ń jáde tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Portable àti girlfriend ẹ̀ òun ṣe nǹkan tó yẹ ká gbà bí ẹni gbàgbọ́ ọtí nítorí kí ni ìdí tó fi ń yà wá lẹ́nu àbí kí ni ohun tó fi ń jẹ́ ìjọ lójú fún wa Portable as a person mi ò wait ẹ mi ò dẹ̀ like ẹ because I need anything in common so and jíjáde ẹ gbogbo wa láti rí bó ṣe jáde tó bá wá ń ṣe nǹkan báyìí tẹ́ bá tẹ̀ wá ní àwọn tó bá nífẹ̀ẹ́ tẹ́ bá fẹ́ gbà nímọ̀ràn àmọ̀ràn ó yẹ kẹ́ advice ẹ̀ ni àwọn tó bá yé tiẹ̀ ẹ̀ advice because nǹkan yẹn kọ́tà gbọ́dọ̀ ní lọ́kàn láyé yìí ni pé kò sẹ́ni tí kò aspire láti ṣoríire sẹ́ni tó bá ń ṣoríire regardless tẹ́ ẹ̀ bá like ẹ lè má like a person ẹ̀ but ẹ ní láti appreciate nǹkan blessing àbí ògo tọ́lọ́run fún àbí òkìkí oríire tó wà lára ẹ̀ because èèyàn náà aspire láti ṣoríire kódà téèyàn bá tó wá ṣoríire ọmọ téèyàn ń bí èèyàn ń gbàdúrà kó ọmọ téèyàn náà ṣoríire so èèyàn gbọ́dọ̀ wish ẹni tó bá wà lókè we can only give advice
but ẹ bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pé ọkùnrin ṣe kinní kan, torí mo rí obìnrin kan tó ń sọ̀rọ̀ pé ọkùnrin wo ni ò lè ṣe nǹkan tí Portable ṣe, instead of tó kájọ treat nǹkan tó wà tí ò da, personality la máa gender kinní la máa treat, tó dẹ̀ pé gbogbo ẹ̀ lájọ ń ṣe the same thing lórí social media yìí. Ẹni tí ilẹ̀ bá mọ́ bá lọ ń pè ní bàrà gbogbo wa ló lè. Nǹkan tó ṣe ò da, nǹkan tí obìnrin yẹn náà ṣe ò da. Wọ́n fìyẹn lẹ̀, wọ́n ń bú ọba, wọ́n fìyẹn lẹ̀, wọ́n ń bú family. Ẹ wo ti Portable side, ẹ jẹ́ ká kọ́kọ́ wo ti Portable. Number 1, bó ṣe rí, ẹ ti mọ̀ wípé ọ̀nẹ́ni tí tó bá taṣọ tiẹ̀ mọ́lẹ̀ kò ní bìkítà láti yọ aṣọ láṣọ. Ó jáde bóyá ó rò bóyá kóun fi wèrè pọ̀ tiẹ̀, kóun fi wèrè jáde style ìyẹn mi ò lòdì sí, but lẹ́yìn tó jáde tán tọ́wọ́ ẹ̀ ti ń kún òkè, ó wá pé ìjọmọlúàbí ẹ̀dá ẹ̀ẹ́dì pé kò ní torí òun kọ́ ló máa fi wèrè kọ́kọ́ jáde bẹ́ẹ̀. Gbogbo wèrè tó ń ṣe sí kò tí ì ṣe quarter nǹkan tí Obesere ṣe, Alhaji Obesere. Bọ̀ ńgbà tá Alhaji Obesere ń lò gbà tóun náà ń ṣe gbogbo kíní tó ní obìnrin kọ́ọ̀sì tó máa ń jó, kò wá sẹ́nìkan tó máa meet sí Alhaji Obesere. Mi ò ní àṣemọ dàbí mo meet sí wọn, dàbí mo lọ play ball fún gbàtọ́ náà dá kíní competition kan wá, mo wá sí Nàìjíríà tí mo lọ play ball bí mo wá rántí ní 2005 torí mo ń play ball, bí mo meet wọn join àbí mi ò meet wọn ní Kòròdú ní bí sport kíní yẹn gbàtọ́ dá kíní football kíní yẹn lẹ̀ briefly, mi ò rántí àárín yẹn dáadáa, but kí mo fẹ́ fàyọ ni pé gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti meet Alhaji Obesere ló máa ń sọ pé ẹni oníwà tó dáa. Ìyẹn la lè pè ní pòkè ìwà tí mo fi jáde, mo fi yẹn at least láti get way. Èèyàn lè fẹ́ anything jáde láti fi jẹ́ kọ́fì mọ̀ yẹn, láti fi lórúkọ. Tí èèyàn bá ti lórúkọ yẹn, ìjọmọlúwàbí máa wá count béèyàn ṣe rí. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti bring opinion wá láti igun Portable, láti igun obìnrin, rí pé kò sọmọlúàbí náà ara àwọn méjèèjì, kò sọmọlúàbí. Bẹ́ẹ̀ tó worst ni ìwọ Portable, wọ́n ní nítorí pé inú bí ni ká máa fẹ́ ẹyin ọmọ adìyẹ sọ̀kò. Tó bá ní nítorí inú bí ẹ, nǹkan tí obìnrin ṣe fún ẹ, wá mú torí òun bú gbogbo ará ìlú Ìbàdàn. Mi ò ń ṣọmọ Ìbàdàn, but àfi tá bá fẹ́ deny ní ilẹ̀ Yorùbá lẹ́ni history tó wà lórí Ìbàdàn kò sí ṣàṣà nílẹ̀ Yorùbá tó ní. Kí n má tún offend àwọn kan, ṣàṣà ẹ jẹ́ kí n lo word pé ṣàṣà nílẹ̀ Yorùbá tó ní, because it was the state or the region was once a capital. And bá ṣe mọ̀ àwọn tó dálẹ̀, it comprises of gbogbo àwọn alágbára. So kò ń ṣe fortunate fún glory tó ní, but ẹni tó bá ní bíbí rẹ̀ ló máa ro àròjinlẹ̀. Èèyàn àti girlfriend ẹ̀ lè jà tó yẹ pé ó máa dùnyàn tó bẹ́ẹ̀ gẹ́. Èèyàn lè yàkàyàkà ẹ̀ nínú ilé, èèyàn lè bú àwọn òbí ẹ̀, but ọ̀rọ̀ tá bá ti ń sọ tó bá ti ń dórí public, tó bá ti ń dórí afẹ́fẹ́, èèyàn láti ṣọ́ra sọ̀rọ̀. Ẹni tí ò bá ṣọ́ra sọ̀rọ̀, bó ṣe rí nìyẹn, bóyí ó ṣe rí kò ní bíbí rẹ̀ ni. So ìwọ tó wá ń sọ̀rọ̀, ibi tí kíni ti máa ń fọ́ ní ni wípé irú Portable tó ń sọ pé èèyàn kan rí bákan kọ, èèyàn kan rí bákan, àní yìí ló kọ́mọ̀ láàrin gbogbo wa. Wípé a fẹ́ jẹ́ kéèyàn ṣe dáadáa sí wa, a dẹ̀ ní mírò ara wa. Ìwọ tí o fẹ́ jẹ́ kí obìnrin ṣe dáadáa pé bí o náwó fún àbó ṣe,
báwo ni lifestyle tẹ ṣe lifestyle ẹ ṣó justify láti get nǹkan tó ń béèrè láti ọwọ́ ẹ̀ àbí ká padà sórí obìnrin yẹn even látòrí Portable náà mo ṣe ń sọ bí o ṣe fẹ́ yàn tó bá jẹ́ pọ̀ ọmọ yẹn jẹ́ ẹni tó ní bíbí ire àbí tó bá dẹ̀ ní bíbí ire tí bí a kò ní bí ó jẹ́ àkọ́gbà torí ká má da gbogbo blame ẹ̀ lọ́wọ́ yẹn pé ṣé kò ní bíbí ire wọ́n lè kún tọ́ a ní àkọ́gbà ọkọ ẹ̀ ẹni tó jẹ́ bí odidi ọba kú tó jẹ́ ọkọ fún èèyàn bẹ́ẹ̀ kọ́ba tó kú gan lọ́nà ti kúrò nínú ilé ọba ó wá ní gbogbo ara òtí tó bá tẹ̀ wá fẹ́ fẹ́yàn mi kó fẹ́ fẹ́yàn mi kò ń ṣe pé ránṣẹ́ ṣe ní secret téèyàn náà bá wo gbogbo kíní òun ní ọ̀rọ̀ tí máa ń sọ pé a kò máa ń blame ni we refuse to acknowledge ibi táwa náà ti wrong we refuse to be truthful to ourselves bá mo fọ́nbù bíbí tá a bá dẹ̀ ti máa understand àwọn kíní a máa ṣàbùsí ara wa all the time a máa ṣàbùsí ara wa. Lady àwọn náà máa ń ṣe social media TikTok ó máa ń jó máa ń gbóyàn sórí social media. Ṣé ìwọ ọkùnrin torí pé girlfriend ẹ̀ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kí ni nǹkan tó wá fẹ́ ṣe fún ẹ tó fẹ́ jọ ẹ lójú ṣé ò yẹ kó o prepare àbí wo obìnrin tó marry irú Portable kí ni nǹkan tó fẹ́ ṣe ìdí tí mo fi ń wo àwọn èèyàn tó ń bára wọn jà lélẹ̀ kí là ń jà lé lórí kí là ń sọ̀rọ̀ lé lórí ṣàkọfẹ́ sọ̀rọ̀ for sọ̀rọ̀ sake àbá fẹ́ sọ pé láàrin àwọn méjèèjì kò kíní yìí èèyàn kan da tá a fẹ́ blame kejì àbí èèkàn inú àwọn méjèèjì ta ló sùn tabaníkà sòótọ́ ta ló sùn kò sẹ́ni tó sùn àmọ́ kódà kéèyàn ọlọ́mọ àṣẹ wa ń wèrè gan máa rẹ́ni tó máa fẹ́ ọlọ́run dó ní kálukú torí ẹ̀ ló fi jẹ́ pé ó take mi ní time láti sọ̀rọ̀ ẹ̀ because personality wọn ni irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ kó lẹ́yìn ká máa argue but àwọn èèyàn tó wá ń sọ̀rọ̀ mi kàn ń wo the level of the people's intelligence tá a bá ń dá sọ̀rọ̀ really àtẹni tó kàwé torí tó o bá ṣe social media tó wá expose gbogbo èèyàn tá a bá ti dé tá a bá máa pretend a máa form àárò gbéyàn tán bọ̀rọ̀ nǹkan báyìí ni pé kaná ní làákàyè a máa gbàgbéra kaná ní làákàyè lórí nǹkan báyìí tẹ́yìn ò bá mọ̀ nǹkan tó máa sọ ó dá kéèyàn gbẹnu dákẹ́ torí tó bá ní kí n treat ọ̀rọ̀ Portable àti girlfriend yìí mi lè sọ a lot lé lórí but I don't need it torí kò tiẹ̀ wọ́t of nǹkan tí máa lọ sọ pé mi fẹ́ ṣe investigate torí mi ò kàn ní lanu sọ̀rọ̀ màá gbìyànjú láti mú ẹni kí lọ mọ nǹkan tó ti ń ṣe màá kọ́kọ́ wo bí history ẹ̀ ṣe rí màá dẹ̀ mọ́ ti Portable màá wá ṣe analysis mi nítorí ọ̀rọ̀ social media ni òun ṣe kákan lánú nǹkan tó wọn mọ wá máa bá ní nǹkan tó lè backfire èèyàn tó ẹ pọ́ lè lo against èèyàn ni so ọ̀rọ̀ sísọ ṣòro sọ ọ̀rọ̀ tí máa ń sọ tí ò kí ń ju 5-10 minutes lọ it takes me 10 days it takes me 2-3 days láti kọ́ kalẹ̀ tí n bá ti assume tí inspiration bá ti wá I will first write down màá wá jot màá wá edit màá wá it takes a lot torí tó sọ pé kí torí owó tí omi lè sọ̀rọ̀ lẹ́nu ìwé pé tó máa di ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì àbí 3 days it depends wọ́n ṣe ń torí owó but kí ni little téèyàn náà lè fi contribute torí gbogbo wa náà ni àgbà ń bọ̀ wá kan ọ̀rọ̀ tí máa sọ tó kí n ju 7 minutes àbí 2 minutes 3 minutes it takes me 3-4 days nígbà mi láti rò láti sọ̀kalẹ̀ nítorí mi wọ́n yẹ pé máa lọ kó motivational talk èèyàn kan gbogbo nǹkan tí bá sọkọ tí mò ń ṣe tó jẹ́ pé bí kọ̀rọ̀ èèyàn bá ṣe rí lọ ẹ kí gbangba èèyàn ṣe rí bí gbangba èèyàn bá ṣe rí lọ ẹ kí kọ̀rọ̀ èèyàn rí àlébù mi sí mi ò ní jáde ni wọ́n á máa condemn kan ibi tí nǹkan tó bá wọn pé èmi náà ń ṣe ìyẹn ò dáa
àbòsí ni mi ò dẹ̀ ṣàbòsí àwọn èèyàn, mò ń ṣàbòsí ara mi ni. So ọ̀rọ̀ téèyàn bá mọ̀ pé èèyàn ò ní ẹ̀rí fún àbí èèyàn lè go through stress, kéèyàn má sọ, kò ń ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ. So lórí nǹkan tí mi ń sọ yìí sìn, mi ò sọ̀rọ̀ ń pàrọ̀ Portable àbí girlfriend ẹ̀, torí kò wọ́ọ̀tì kan tí máa lọ ṣe wàhálà lé lórí àwọn tó ń bára wọn jà, lórí bí society ta ní, lórí pé ṣé báyìí máa bá lọ́ọ̀rẹ́ àṣẹ ìlú. Ẹ jẹ́ ká máa ní àkíyèsí, ẹ jẹ́ ká máa rọ̀rọ̀ kó tó di pé a máa sọ. Ẹ dẹ̀ jẹ́ ká máa mọ̀ wípé mi sì ń tẹnumọ́ lórí social media yìí, gbogbo nǹkan tá à ń ṣe tá ló bá lọ àbọ̀ máa bọ̀, ó ti ń kọ́ àwọn kan báyìí. Látàwọn àwọn tó jẹ́ celebrity tó ń lo fake life, àwọn tó jẹ́ kíní tó wọ́n ṣáà rí, àbí gbogbo àwọn tó ti àìmọ̀ mistake tẹ́lẹ̀ mi ò lè àmì iná ọ̀rọ̀ tó ti sọ́nsìn tó ti ń backfire. Ẹlòmíà sọ̀rọ̀ ń sìn tó jẹ́ bí òyìnbó ló ń sọ, bí ó fẹ́ lọ gba visa òun ló máa ọ̀tẹ̀, bí ó fẹ́ lọ gba company. Ẹ wúro lady yẹn tí mi sọ pé mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀, girlfriend Portable, ó bímọ Aláàfin tó jẹ́ pé bí ọ nípa Aláàfin ló lọ ọ̀n tó rọ̀ wọ́n yóò ti decline pé ọmọ yóò ń ṣọmọ Aláàfin. Tí rẹ̀ ní tí mi fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ rí, tí kò consider ọmọ tó bí, tó wá dọjọ́ iwájú tọmọ yìí tó bá wá lẹ́tọ̀ọ́ pé òun náà lẹ́tọ̀ọ́ láti jọba, kó wá lọ wo profile ìyá ẹ̀, kí profile yẹ kó wá hindered is progress àbí is right. Ọmọ onínàbì nìyẹ́ ẹ̀ o, pé onínàbì nìyẹ́ ẹ̀, ó dẹ̀ ẹ̀jẹ̀ ni ó lè ran ọmọ. Kírun yẹn wá ṣe, àwa sọ pé Yorùbá òun ṣe kìíní, a kì í dárí jìra wa, a kì í ṣe, torí ẹ̀ ní àwọn ọ̀rọ̀ Yorùbá pé kéèyàn máa ṣọ́ra ṣe. Gbogbo nǹkan tá à ń ṣe ló máa padà tẹ́ ọ, kò sí shortcut fún. Gbogbo nǹkan tá à ń ṣe ló máa padà tẹ́ ọ. Ǹjẹ́ ká máa ṣe nǹkan tó dé pé a lè proud of. Tó bá di lọ́la tó ọmọ mi tó bá wo video clip mi, dáàdi yín sùn kan báyìí, tí mo bá make owó bọ̀, tí mo bá ti borúkọ jẹ́, tó jẹ́ pé èmi náà lè padà tágbà tó wá kàn mí, tí kò sí solution láti amend mọ́. Nǹkan tí èèyàn bá ti sọ kalẹ̀ àbí tí èèyàn bá ti ṣe kalẹ̀ lèèyàn máa jẹ́. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe, mo fẹ́ rọ̀ wá ni, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Tá bá fẹ́ dá sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa rò pé méjì. Torí ẹni tí bá ń follow àbí tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, tí wá ń rí àwọn ọ̀rọ̀ tó ń sọ, àwọn ọ̀rọ̀ tá à ń sọ òun ló máa determine gbà ẹgbẹ́ tí mi tẹ̀ wò pé Ọlọ́run jogún làákàyè fún. Sọ̀rọ̀ má jẹ́ kó jẹ́ nítorí owó la fi ń ṣe nǹkan, torí tó bá jẹ́ owó ni kò sí ẹni a máa derail. Tó bá jẹ́ pé nítorí owó la fi ń ṣe gbogbo nǹkan, tó bá jẹ́ pé nítorí pé àná ni mọ̀lẹ́bí, tá bá dé àṣà ti ṣe kókó, ọ̀tọ̀ lè sìn. Àṣà ti ṣe ó ṣe kókó fún ìlú tó bá fẹ́ ní dàgbàsókè. Ẹ jẹ́ ká máa consider ilé, mo bẹ̀ yín ni, Ọlọ́run á wà pẹ̀lú wa.